A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìjọba ìpínlẹ̀ Èkó àti Delta ti ṣèlérí àti san Naira 85,000 àti Naira 77,500 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ wọn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ṣe ìkéde owó oṣù òṣìṣẹ́ tuntun tí yóò fi Náírà pọ̀ ju Náírà tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù nínú oṣù keje. Lórí ètò òṣèlú orí amóhùnmáwòrán Channels ní Sanwó-Olú ti ṣe ìkéde yìí. Ó ní inú òun dùn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí àwọn jọ jíròrò lé lórí pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ ti di 85,000 naira lónìí. Gómìnà ní èyí kì í ṣe ìdíje débi wípé òun á máa sọ wípé àwọn san ju àwọn kan lọ. Èyí dá lórí ẹni bá ní agbára rẹ̀, ṣùgbọ́n àwọn mọ̀ wípé àti gbé ní ìpínlẹ̀ Èkó gba ìnáwó. Sanwó-Olú ṣe ìrántí èròǹgbà rẹ̀ fún ìbẹ̀rẹ̀ ọdún yìí láti ṣe owó oṣù tó kéré jù ní Náírà 100,000 naira bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀. Ó ní àwọn ṣe àlékún owó oṣù ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, àwọn yóò tẹ̀síwájú àti máa ṣe àlékún sí i. Sanwó-Olú tẹ̀síwájú wípé òun á fẹ́ láti padà wá nínú oṣù kínní ọdún tí ó ń bọ̀ láti kéde wípé òun ti ṣe àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù sí 100,000 naira. Kì í ṣe láti mú ẹnikẹ́ni banújẹ́, ṣùgbọ́n nítorí òun fẹ́ kí àwọn èèyàn ní ìgbé ayé tó dára sí i, kí wọ́n sì mọ̀ wípé ìjọba ṣe tiwọn. Ní ìpínlẹ̀ Delta, ìjọba ti kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí san 77,500 naira fún àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ láti ìparí oṣù yìí. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG Dókítà Kingsley Emu ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé ìgbìmọ̀ owó oṣù òṣìṣẹ́ tuntun pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC, ẹgbẹ́ olókoòwò TUC àti Joint Negotiating Council JNC. Emu ní Gómìnà Sheriff Oborevwori ti darí sísan owó bẹ̀rẹ̀ láti ìparí oṣù yìí. Síwájú àkókò yìí ni ìgbìmọ̀ fẹnukò wípé àwọn kò lè san owó oṣù òṣìṣẹ́ tó kéré jù láì jẹ́ wípé àwọn bá rí àfihàn láti ọ̀dọ̀ àjọ tó ń ṣàmójútó owó oṣù. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Goodluck Ofoburuku gbóríyìn fún Gómìnà Oborevwori lórí bí ó ṣe tètè bu ọwọ́ lu owó oṣù tuntun òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń lo agbára afẹ́fẹ́ gáàsì CNG powered vehicle ni a gbọ́ wípé ó ti sọ ènìyàn 3 di èrò ilé ìwòsàn lánàá lẹ́yìn ìdúgbàmù tí ó wáyé ní ilé epo NIPCO ní Adúmáwà, ìlú Benin, ìpínlẹ̀ Edo. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé epo tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé lára àwọn 3 tí ó wà nínú ọkọ̀ láti rí obìnrin kan tí ikùn rẹ̀ bẹ́ àti ẹnìkan tí ẹsẹ̀ rẹ̀ gé látàrí ìdúgbàmù tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó Benin ní Ugbowo. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ìdúgbàmù yìí ni wọ́n tọpinpin dé ìdí sìlíndà tí wọ́n ní jórinjórin wẹ́dà bá wọn pèsè láìsí ìbọwọ́lù. Wọ́n ní jórinjórin ọ̀hún ti lọ jọ̀wọ́ ara rẹ̀ ní àgọ́ ọlọ́pàá. Ìdúgbàmù yìí ni wọ́n ní ó wáyé níbi ọkọ̀ yìí ti ń tò láti ra epo. Awakọ̀ kan ni wọ́n ní ìdúgbàmù yìí ba ojú. Gbogbo wọn ti wà ní ilé ìwòsàn pẹ̀lú ìrètí kí Ọlọ́run dóòlà ẹ̀mí wọn. Agbẹnusọ ilé ìwòsàn UBTH Joshua Uwala fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀gbẹ́ni tí ìdúgbàmù ba ojú rẹ̀ ní ara rẹ̀ ti ń balẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni àwọn alákòóso Presidential CNG Initiative ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn tí wọ́n farapa. Ó ní ìwádìí ṣe àfihàn wípé jórinjórin tí a mọ̀ sí wẹ́dà ni ó ṣe iṣẹ́ àjàǹbákù tí ó lòdì sí ààbò, bí wọ́n ti ké sí àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà tí wọ́n fi ń ṣe pàṣípààrọ̀ ẹ́ńjìnì ọkọ̀ sí ti afẹ́fẹ́ gáàsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Verydarkman VDM ti ṣe àfihàn wípé ìlúmọ̀ọ́ká olùpèsè orin Michael Collins Ajere tí gbogbo ènìyàn mọ̀ sí Don Jazzy ni ó wà nídìí
owó tí wọ́n fi ránṣẹ́ sí iléeṣẹ́ tí kìí ṣe ti ìjọba tuntun NGO tí ó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ pẹ̀lú bí ó ti ṣe àgbékalẹ̀ ọgọ́rùn-ún mílíọ̀nù náírà. Síwájú àkókò yìí ni VDM tí ó kéde wípé NGO rẹ̀ yóò gbájúmọ́ ìgbélárugẹ ilé ẹ̀kọ́ ìjọba kọ́kọ́ ké gbàjarè nínú àfihàn fídíò lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram wípé òun kò mọ ẹni fi owó ránṣẹ́ sí kí ilé ìfowópamọ́ rẹ̀ bá ṣe ìwádìí. Ó ní kí ó má ṣe wípé wọ́n fẹ́ fi èyí dẹ páńpẹ́ fún òun ni, nítorí òun kò bá wọn lọ́wọ́ nínú màgòmágó owó, òun kì í ṣe jìbìtì kí ọmọ orílẹ̀-èdè gba ẹ̀rí òun jẹ́ lórí èyí. Ṣùgbọ́n nínú fídíò mìíràn tí ó yọ̀ǹda lónìí ni VDM ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Don Jazzy ti kàn sí i láti wí fún un wípé òun ni ó fi owó ránṣẹ́ láti fi dá sí NGO rẹ̀. VDM ṣàlàyé wípé ẹ̀yin tèmi, lánàá tí òun ké gbàjarè lórí àpèkówósí tí ó lékún sí i, ó ní òun kò gba àláàtì owó yìí, òun kàn ṣàdédé rí wípé owó ti kúrò ní 70 mílíọ̀nù bọ́ sí 170 mílíọ̀nù náírà. Láì fi ọkàn sí wípé ẹnikẹ́ni lè fi owó ránṣẹ́ sí i kí ó sì má lọ jẹ́ páńpẹ́, nítorí 50 náírà, 100 náírà, 200 náírà, 500 náírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni òun ti ń gbà sí àpèkówósí yìí tẹ́lẹ̀. Ìdí nìyí tí ẹ̀rù fi ń ba òun. Lẹ́yìn tí ó kàn sí gbogbo àwọn tí ó mọ̀ láti mọ ẹni fi owó ránṣẹ́ ni ó ṣẹ̀ṣẹ̀ wá gba àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ Don Jazzy. Àtẹ̀jíṣẹ́ náà kà wípé káàárọ̀ arákùnrin mi, èmi ni mo fi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ránṣẹ́ fún àtìlẹ́yìn iṣẹ́ tí ò ń ṣe, nítorí mo ní ìgbàgbọ́ nínú rẹ̀, mo sì ní ìgbàgbọ́ wípé ó tẹ̀síwájú pẹ̀lú ìwà òtítọ́ tí ó ti ń hù, nítorí a nílò èyí lórílẹ̀-èdè, bí ó tilẹ̀ jẹ́ wípé kò rọrùn. Kí Olúwa ràn ẹ́ lọ́wọ́. Lẹ́yìn àfihàn yìí ni VDM wá tẹnumọ́ èròǹgbà rẹ̀ fún iṣẹ́ ìlú pẹ̀lú ọwọ́ mímọ́ àti àyà funfun. Ó ní àwọn ti rí 179 mílíọ̀nù náírà gbà láàárín ọjọ́ 5 tí ó ṣe ìfilọ́lẹ̀ NGO. Èyí ń wáyé bí ọkùnrin bí obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ṣe ké sí agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Fẹ́mi Fálànà àti ọmọ rẹ̀ Fọlárìn aka Falz wípé VDM ní kí wọ́n mú lórí fàákájà tí ó bẹ́ sílẹ̀ látàrí àkàálẹ̀ ọ̀hún tí wọ́n fọ́n rere lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Bobrisky ní òun kò fi ìgbà kankan fún Fálànà tàbí ọmọ rẹ̀ lówó láti fi gba ojú àánú ààrẹ presidential pardon nígbà tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n. Èsì Bobrisky yìí jẹ jáde lẹ́yìn tí Fálànà àti ọmọ rẹ̀ béèrè fún ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ ìtàbùkù tí ó jẹ jáde láti inú àkàálẹ̀ ọ̀hún. Ìròyìn jábọ̀ wípé ọ̀kan nínú àkàálẹ̀ ọ̀hún yìí tí VDM gbé síta ni Bobrisky ti sọ wípé òun ti bá Falz sọ̀rọ̀ wípé kí ó bá òun bá bàbá rẹ̀ sọ̀rọ̀ láti rí ojú àánú ààrẹ tí yóò ná òun ní mílíọ̀nù 10 náírà. Bákan náà ni ó ní òun béèrè fún ìrànlọ́wọ́ mílíọ̀nù 3 náírà ní ọwọ́ Falz láti fi gba ilé tí ó rọrùn sí ọgbà ìwàtúnṣe Kirikiri. Ṣùgbọ́n nínú ẹ̀sùn tí agbẹjọ́rò Fálànà Ọlọ́runfẹ́mi Akínyẹmí àti Táíwò Ọláwálé ṣe ni wọ́n ti fi ẹ̀sùn kan Bobrisky wípé ohun tí kò ṣẹlẹ̀ ni ó ń sọ kiri láti fi tàbùkù Fálànà àti ọmọ rẹ̀. Wọ́n ṣe àpèjúwe ọ̀rọ̀ Bobrisky ní èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀, bí wọ́n ti ní ó gbọ́dọ̀ kó ọ̀rọ̀ rẹ̀ jẹ kí ó sì tọrọ àforíjì ní gbogbo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí wọ́n ti fọ́n rere àkàálẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n Bobrisky ṣe àríyànjiyàn wípé ẹni pé àkàálẹ̀ ọ̀hún yìí ni kí wọ́n mú. Ó ní òun Idris Okuneye aka Bobrisky kò fún Falz tàbí bàbá rẹ̀ lówó láti gba ìdáríjì ààrẹ. Òun ti sọ tẹ́lẹ̀, òun á tún sọ wípé ẹni pariwo síta ni kí wọ́n mú fún ẹ̀sùn tí ó bá tìdí rẹ̀ yọ. Agbẹjọ́rò òun á fèsì bí àlàyé bá kù láti ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.